kalẹ̀ mà, ẹ kalẹ̀ mà. ẹ kálẹ́ sà pé tó sà. ìyá yìí tí gbogbo àwọn fámìlì woman yìí náà dẹ̀ mọ̀ ọkọ mi èmi nìkan ni mi ò mọ̀ pé àlè ọkọ mi ni. so ìgbà tí mo dá sáà mọ̀ mo sáà confront ẹ mi ìbá fa wàhálà tó pọ̀ torí mo rò pé nature ọkùnrin ni kinní yẹn nǹkan ó sáà ṣàlàyé fún mi pé òótọ́ ni pé àwọn jọ ń fẹ́ra. so láti ìgbà yẹn ni ó ṣáà ti máa ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì fún mi ọdún máa ń ní mí lára bóyá máa ń sọ bọ̀ mo ṣáà máa ń fi mára pé mi ì fẹ́ kó má máa keep ọ̀rọ̀ kó má yẹ pé tí máa ń sàn ẹ̀ kò ní fẹ́ máa bá mi sọ̀rọ̀ mọ́ so mo ṣáà máa ń gbà mára. nǹkan tó wá ń ṣẹlẹ̀ sí ni pé woman yìí ó wá monitor tó jẹ́ pé ọkọ mi bá oní pure water sọ̀rọ̀ á ló ń fẹ́ oní pure water bọ́kọ mi bá ra oúnjẹ á ló ń fẹ́ ìjẹ́ sẹ́ǹdì pé ní last week ọlọ́run ló ní kó má gba steering ọkọ mi lọ́wọ́ pé gbogbo èèyàn ló sáà ń fẹ́ tọ́rọ̀ yẹn máa ń dìjà láàrin wọn. ìgbà tọkọ mi dẹ̀ wá délé ó wá ṣàlàyé fún mi wọ́n á ní kémi ṣe voice note sí woman yẹn nítorí kò mọ̀ pé èmi ti mọ̀ pé àwọn fẹ́ra tó lójú ẹ̀gbọ́n lèmi máa fi ń wò wọ́n á ní kí n sọ̀rọ̀ fún pé kí n bá òun ṣe voice note kí n sọ̀rọ̀ sí woman yẹn pé kó fòun lọ́rùn lẹ̀ kó má pa òun nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n á ní kó má wọrí pé mo máa ṣe voice note yẹn bọ̀ èmi fẹ́ kó kúrò nílé kí n fi ráyè pè sórí ètò pé kí ló ṣó kàn mí láti ṣe voice note yìí fún woman yẹn pé kí n kìlọ̀ fún pé kó filẹ̀ àbí kí ni tí n ṣe sà. ẹ jí kí n bèrè ọ̀rọ̀ yín láti ibi tẹ́ ẹ parí ẹ̀sìn yẹn mọ́ ṣé ẹ̀ ṣá ti ṣe. rárá sà mi ti ṣe voice note. tí yín ò ní ta marriage yín ti pé ọdún mélòó. láti 2012 ó ti pé 14 years. 14 years àtìgbà tẹ́ ẹ ti fi ọkọ yín lẹ ti mọ arábìnrin yẹn mọ́kọ yín. èmi mọ̀ wọ́n gẹ́gẹ́ bíi pé wọ́n jọ ń ṣiṣẹ́ tí mo bí yín kọ́lẹ̀ ń dáhùn àwọn méjì yẹn wọ́n ti jọ wà kó tó di pé gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò kó tó di pé yín fi ọkọ yín àbí. bẹ́ẹ̀ni eléyìí jẹ́ kó yé yín pé wọ́n ti ń fẹ́ra wọn kó tó di pé ó fẹ́ yín wọlé ẹ̀sìn yẹn lé ní eléyìí jẹ́ kó yé yín pé bí ọkọ yín ṣe fẹ́ yín kò ṣẹ̀yìn arábìnrin yẹn ó di méjì mò ń já yín tán nìyẹn bí ọkọ yín ṣe fẹ́ yín kò ṣẹ̀yìn arábìnrin yẹn ó di méjì bẹ́ẹ̀ yẹn ṣé wá rí ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ ẹ ti marry ń sìn now bí 14 years back lẹ ti marry ẹ lè sọ ìgbà tí ọkọ yín àtàrábìnrin yẹn ti jọ wà ẹ lè sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà láàrin méjèèjì nípa ìdí èyí ẹ wá gbọ́ tèmi ẹnìkan ìbákẹ́rúdé gbó mo ti máa ń sọ tipẹ́ ó kálukú ní gbèsè ayé ẹ̀ láti gbé tó bá wẹ̀ ló gbèsè ayé rán dandan gẹ́gẹ́ bí ọkọ tó bá wẹ̀ lò dáadáa gẹ́gẹ́ bí ìyàwó ó bá wẹ̀ wọn náà ló rán dandan ó kálukú ní gbèsè ẹ̀ láti gbé ẹ gbọ́ mi arábìnrin mo pọ òwe kan sìn ó tó ṣe bí òwe wípé ẹnìkan kì í bá akérúdé gbó àbí bẹ́ẹ̀ kọ́ nípa ìdí èyí ìrìn àjò àwọn méjèèjì ti súra wọn ó ti sú ọkọ yín nìyẹn kò wá kàn yín lọ́wọ́ kò kàn yín lẹ́sẹ̀ ẹ ń bá gbé kinní kan wá náà ni mo sì máa gbé kinní kan yẹn lọ ẹ wo ẹ mọ̀ jẹ́ kóbìnrin yẹn gan mọ̀ pé ẹ ti mọ̀ o arábìnrin ṣé mo ń sọ̀rọ̀ ẹ ní jagun o kì í ṣe jagunjagun tí Fẹ́mi Adébáyọ̀ ṣe mò ń sọ o ẹ ní jagun láyé yín o ẹ mọ̀ jẹ́ kó mọ̀ ẹ má confront woman yẹn rárá kò kàn yín ẹ ti bí ọmọ mélòó fún un. ó ti bí ọmọ mẹ́rin ìwọ ẹ̀sán ó ti mẹ́ta ṣá. mẹ́ẹ̀ tó lẹ̀ mọ́ yín lọ́wọ́ mà ṣé ẹ̀dẹ̀ níṣẹ́ tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni. nípa ìdí èyí mà ẹ má bàa pe ẹnì kankan ṣó ti yé yín ẹ̀dẹ̀ mọ́ bá sọ ní sọ ọjà èyí náà wà diplomatic díẹ̀ náà àwa náà máa ń lò fún yín diplomacy àwa tá a jọkùnrin ẹ tu ọkọ yín ẹ ṣe sùúrù fún wọn ní o ẹ sì jọ ń bọ̀ tipẹ́ o tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ jọ ṣe mọ́ ẹ̀ǹbẹ́ ṣe jọ yanjú ẹ̀ láàrin ara yín ẹ má hàn nù fíìmù yẹn àtọ̀ bó ti wulẹ̀ kó mọ kó kàn yín lọ́wọ́ kó kàn yín lẹ́sẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ mà ẹ kú kalẹ̀ mà. Paul bàbá dúdú ṣòun kẹ́kọ̀ọ́ ẹnìkan ìbákẹ́rú dógbó kó abá obìnrin yẹn ní ìsìn wọ́n forí ọmọ ọlọ́mọ fágbọ́n wọ́n á forí ọmọ ọlọ́mọ fágbọ́n ojú rí ọ̀tá mi kò sẹ́ni tó rìnrìn àjò bẹ́ẹ̀ lókè ìpẹ̀ láyé tí ò ṣògonù mọ́jẹ̀ ń tàn án ọ̀fẹ́ gbéyàgbá lórí ọmọ rí igbá àti ń sọ yẹn tipẹ́